yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá yín ọdẹ ọdún bí mo kúkú gbàládùra fún gbogbo ojú tó ń wò mí pé ẹ ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ lágbára Èdùmàrè ẹni tí ẹ ti bàjẹ́ kò ní wá ba ti ń jẹ́ lágbára Èdùmàrè ẹ ò ní rárín fẹsẹ̀ sí o ẹ ò ní rìn níyé ebi ń pọ̀nà lágbára Èdùmàrè gbogbo èèyàn olólùfẹ́ mi ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn pásítọ̀ yìí èmi ò wá mọ orí tá a fẹ́ kọ sí gbẹ̀dú báyìí mọ́ wọn ní kàkà kó sàn lára àyà àjẹ́ ó mà tún fi gbogbo ọmọ bí obìnrin ni àwọn wo la wá fẹ́ tọ́ka sí nínú àwọn pásítọ̀ sí wípé èèyàn Ọlọ́run ni wọ́n oríṣi àti èrè pásítọ̀ kan tó jáde ń sìn tá a rí gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run gidi ẹ tún wá gbọ́ pásítọ̀ eléyìí tó tún ń fi orúkọ Jésù tó tún fi ń gbá àwọn èèyàn tó lóun fẹ́ kó àwọn èèyàn travel ọ̀tọ̀ nìyí tán sọ ń gbà yẹn pé ó ń kó àwọn èèyàn lọ sí Jerusalem tó ń gbá wọn another one tó ń leléyìí báyìí o another one tó leléyìí báyìí sìn ó tún ti gbá ìyá oníyá yìí ibi tí ìyá ìgbé ti ń report náwọn mẹ́rin mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ti jáde again tí wọ́n sọ wípé ó tún gbá àwọn náà kódà máa nǹkan náà tún jáde ó ní ìgbà tóun arrest ẹ̀ àwọn tẹ̀lé ẹ̀ káwọn tó rí arrest àwọn fi ẹlòmíì set ẹ̀ up pé ẹni yẹn náà fẹ́ ṣe físà ó ti ní 8 million lọ́wọ́ ló tó yọjú ibi tán ti ní kí wọ́n pàdé ibẹ̀ náwọn ọlọ́pàá ti lọ arrest ẹ̀ kí yẹn tó rówó títí ẹ̀ gbà àìmọye àwọn tí wọn rówó wọn gbà o ìyá tó gbé kéèsì ẹ̀ wà sórí afẹ́fẹ́ gangan ìyá yẹn ò tí ì rówó tí ẹ̀ gbà tán nínú 10 million ó sì rí 3 million gbà ẹ jọ kí la wá fẹ́ pe ọ̀rọ̀ wọn pásítọ̀ báyìí orúkọ Jésù ló wá ń jáwọ́ ń sìn yábì orúkọ Jésù tẹ́ ẹ pè ní ìwòsàn àṣọlè lẹ fi ń jà tàbá dẹ̀ sọ́nsìn wọn ni wọ́n hate àwọn pásítọ̀ tàbá ń sọ́nsìn wọn ni wọ́n ń sọ̀rọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run ẹ jọ tó bá yẹ pé ìránṣẹ́ Ọlọ́run gidi sì wà tèmi dẹ̀ sì mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run gidi wà lóòótọ́ bó ṣe wá rí wípé àwọn ìránṣẹ́ èṣù yìí wọ́n ti bà ìránṣẹ́ Ọlọ́run gidi jẹ́ because báwo la ṣe fẹ́ wá mọ gidi ń sìn ewu gbogbo àdúrà àwọn pásítọ̀ tá a ti tó àṣírí wọn síta pásítọ̀ mélòó ló wá kù ní Nàìjíríà báyìí àìdẹ̀mọye àwọn mìíràn táṣírí wọn ò tí tó ẹ jọ gbogbo igi tó wò mí ẹ bá mi share fídíò yìí ṣé ti rí rísì tàyè sọ pé kẹ́ máa share fídíò yìí káwọn èèyàn lè má máa kó sọ́wọ́ wọn mọ́ náà nísìnyí wọ́n ti fẹ́ declare pastor yìí wanted báyìí sìn so kí àwọn ẹlòmíì má lè kó sí lọ́wọ́ torí pé kí ni ẹgbọ́n nǹkan tí màá yẹn sọ ó ní gbà tọwọ́ ìyá tó tọwọ́ bí ti ń bà ó jẹ́wọ́ ó ní òun ti gbá àwọn èèyàn gan ó náwọn tó wá ń tẹ́tì òun á tún mú new client òun á mú èèyàn tuntun tóun bá mú yẹn owó tóun bá gbà lọ́wọ́ ẹ̀ lòun lọ fi ń ṣètù àwọn old one tóun ti gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀rí ó wá ń gba ìmí ó fi ń sàn mí ó ń gba ìmí ó fi ń sàn mí ẹjọ́ níjọ́ wo ni àwọn èèyàn tó fẹ́ bọ́ lọ́wọ́ irú àwọn èèyàn báyìí tí a ò bá tó àṣírí wọn síta bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí sí àwọn kan tún ṣì ń plan láti lọ kówó fún the same pastor yìí náà àìdẹ̀mọye àwọn pastor bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin tí pastor bá approach yín àwọn ń ṣe visa àwọn ń ṣe Canada àwọn ń ṣe London àwọn ń ṣe Australia ẹ sá fún wọn orúkọ Jésù ni wọ́n fi ń gbowó lọ́wọ́ yín wọ́n ti mọ̀ pé tí àwọn ò bá fún yín lówó ẹ ní lè bá wọn sọ nǹkan kan àìmọye àwọn tí pé wọ́n nà sí tiwọn ní abẹ́ aṣọ pastor ni tí n bá sọ̀rọ̀ ń sìn wọ́n á ní mo fẹ́ bú ránṣẹ́ Ọlọ́run wọ́n á ní mo ń yẹ̀yẹ́ ránṣẹ́ Ọlọ́run làwọn mi ò ṣe lè sọ̀rọ̀ àwọn tó láyà tó wà boldness àwọn ni wọ́n jáde yìí ẹ wo owó ìyà tó wá tú àṣírí yìí sìn ẹ wá gbọ́ bí àwọn báǹkì ṣe ń embarrass ẹ̀ àṣóhun náà tún lọ yáwó yẹn níbì kan ni ẹ ti rí ìwọ bá gba owó yẹn o rò pé o máa fowó yẹn ṣe oríire ọmọ àtìyàwó ẹ tó bá ń jẹnu owó yẹn ó dẹ̀ rò pé ìgbésí ayé wọn máa rọrùn despite pé mi ò kì máa fẹ́ jẹ́ kí àbùkù máa kan ọmọ àbíyàwó tí ò bá lẹ́ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tí bàbá dá àbí ẹ̀ṣẹ̀ tí ìyá dá but ẹ wo owó eléyìí sìn ṣé bọ́ ọmọ ajẹ́nu ẹ̀ ìyàwó ajẹ́nu ẹ̀ ẹbí ajẹ́nu ẹ̀ kí lẹ rò kó máa ṣẹlẹ̀ sí táwọn yẹn sìn torí pé tí àwọn yẹn bá ń ṣe láti ta bó bá ṣe ń bá pásítọ̀ á máa bá wọn tó jẹ́nu owó yẹn náà gbogbo ojú tó wò mí ẹjọ́ ẹ ò ní rí mi gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. ẹ bá wa sọ nǹkan tó dẹ ẹ̀yin àti pásítọ̀ Olusoji papọ̀ àti iye tó ń gbà lọ́wọ́ ní ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà bá wa gbọ́.
advertise wọ́n sọ nípa ilé wọ́n sọ nípa travelling so wọ́n dẹ̀ sọ ọ́fíìsì wọn wà ní Odúmọ́lá lẹ́pẹ́ so wọ́n ṣe máa sọ ọ̀rọ̀ lóríṣiríṣi wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àwọn ṣe scammer o tó ẹgbẹ́ scammer làwọn àwọn òbí wá sáré àmì ògùn lọ lórí ìbẹ̀yẹ bàbá àwọn nínú ìwà so àwọn oníṣẹ́ nǹkan tí ò dá sí ọ̀dọ̀ báwọn fúnra wọn náà dé ní church so being a Christian so wọ́n ti believe pé this one will be okay because wọ́n try pé kí lọ sí UK kí lọ bọ́ wọn ṣáàgbé máa fọwọ́ lọ́wọ́ àbí kò sí gbìyànjú téèyàn kí lè gbìyànjú so a lè lọ sí ibi tó ń dárúkọ address tó sọ wọn nọ́mbà wọn tó fi lè lórí WhatsApp chat àjọṣe gbogbo if I don't take me like let me say like going to a year ago tó ṣe ẹ̀sùn pókè I will do it because mi ìjọba láti gbé wa máa ní pásọ owó ilé ìtìpọ̀jù fún mi ní ìṣẹ̀lẹ̀ bí tó wọ́pọ̀ ni mo fẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bí ìṣẹ̀lẹ̀ mo fẹ́ lọ ṣiṣẹ́ kálẹ̀ ló kíkún máa wọ̀rí pé táwọn bá rí mi tó wọn wà òkè so then the last day wọ́n dẹ̀ yóò kí o àwọn ti rí kíkan ní Finland wọ́n ti wáyé so ó jẹ́ àwọn advice ní ọgbà gbọ́dọ̀ tó advice wọ́n gbà pé Finland yẹn bí sì sọ pé UK ni mo wòye sí ju tó dẹ̀ jẹ́ Finland ó wà lọ́wọ́ tó dẹ̀ jẹ́ bíi 30 million kọ́lọ́pẹ̀ wọ́n á kọ́ bàtà 10 million bí kí jẹ́ kí ọkọ mi ṣe bí àdọkùnrin tí wọ́n lè tètè àwọn àdé àbí àwọn máa ṣe inú wà mo ṣàṣọ fún wọn ní November mo sọ 10 million fún wọn gbọ́dọ̀ sọ 8 million ó yá mo padà sọ 2 million padà sọ pé wọn ní pèsè tẹ́ẹ̀bà sọ tẹ́ẹ̀bà ṣe kékeré kan ṣàṣọ màá ní 3 million tó kù yẹn tá a bá ṣe ń gba visa jáde báyìí kò gbọ́dọ̀ pé 24 hours la gbọ́dọ̀ sọ àyàn Ọlọ́run máa ṣe ìfàṣà ṣe kíní pẹ̀lú máa ṣe Zoom meet pẹ̀lú wọn àlọ́ sọ́fíìsì wọn náà kódà àdá bọ́lá lọ́fíìsì wa gbà bá jẹ́ pátó pásọ Olusoji pé kò sí wàhálà pé òfin èèyàn bẹ́ẹ̀ kankan ìgbà kan àwọn kan pé ọmọ ẹ̀ àbí family ṣáà sọ gbẹ lókè no problem àṣà sanwó fún wọn evidence of sanwó wà lọ́wọ́ mi ẹ̀wà ẹ̀rọ àṣà láti ní ẹ̀rọ láti last wọ́n ní within 6 weeks lọ́ máa jáde wọ́n send gbogbo information yìí fóònù yẹn kàn ti bàjẹ́ wọ́n send within 6 weeks wọ́n máa jáde no problem November lọ December lọ January lọ February aṣọ ṣáà wọn dà tó bá jẹ́ pé báyìí ni mi ṣe wọ́n gbà pé wọ́n bá mi gbé owó mi ló wá dà pé òun gbà mí ló bá connect ní wọn bá náà ní Manchester ló connect ní wọn bá náà ní Manchester pásá iná dẹ̀ sọ òtútù pé àwọn jọ pé ọgbẹ́ pásọ Olusoji ògùn ṣe oníjìbìtì ń ṣe ẹni sèvù pé nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Finland wọn bá Nàìjíríà wọn ní wọn láì wá ti lọ bí kíní kan ní wọn lókè sí wàhálà so wọn á rí agriculture ní UK so wọn á tẹ̀lé sọ pé wọn máa rí agriculture yìí wọ́n wọn á rí bẹ́ẹ̀ pé ó wà àwọn ní tí Finland máa bọ́ síṣẹ́ ìṣẹ̀lẹ̀ ìfihàn sísun ní dependant tí wọ́n lè mú ọmọ mi kan dání àtọkùnrin náà dé lọ bí ọkọ mi ó kúkú káwé ìtí ìṣeré chartered accountant ní iṣẹ́ tí ò sí pẹ́sọ̀ tẹ́mi bá lọ wọ́n á lè gbogbo certificate kúkú dání a lè fi ṣiṣẹ́ àṣàṣe ìbẹ̀rẹ̀ yẹn ṣáàṣì ṣe ọba tó níyẹn náà tó lọ dẹ́sẹ̀ náà gbogbo mi ṣe wọ́n ní mi ṣe ní ti bí láti bẹ̀rẹ̀ nìyẹn o kódà náà tó wà ní Manchester wọn mi lọ́mọ ọdún ẹ̀ ní Manchester àyà ti bẹ̀rẹ̀ ni tẹ́bà bá gbọ́ mi máa pariwo owó ojú ikú ni mo lọ yá ni ṣáà ni mo máa mi mo ṣe so máa yẹn ló wá dá sí ẹ tó pè ní partner yẹn ni wá ní òkè Peter báwo lè òun á bẹ̀rẹ̀ sí ní san fún mi títí di September tó bá ti September ó tó fún àwọn ti pè pé ṣé o lè ṣe bẹ́ẹ̀ yẹn kọ́ pé sọ̀rọ̀ àgbáyé owó gbẹ nínú wàhálà kí ṣáà ti máa sọ owó mi fún mi kó dé pé so ẹ̀mí wá ṣàṣọ fún so díẹ̀ mo ti wá kọ́ńtàtì Mr. Rotimi bí bàbá ìṣẹ̀lẹ̀ sí mi wọ́n ṣàlè kí n ó tọ̀ bí àwọn ìsìnkú wà wájú pé kí n ó tọ̀ pé kí n ṣe máa gbọ́kàn tí máa yẹn sọ náà bí wọ́n ṣe máa respond lókè ṣùgbọ́n tó di May mo wá sí ẹni pé píjọ ẹ̀ sí fúnra rẹ̀ mo wá sí ẹni píjọ ẹ̀ sí bí wọ́n ti change píjọ ẹ̀ lórí WhatsApp pé ṣẹlẹ̀ wọ́n lọ sórí Facebook ṣẹlẹ̀ gẹ́gẹ́ gbogbo píjọ ẹ̀ jáde ní
àdírẹ́sì ní adó èkìtì mo wá lọ gẹ́tì jáde so mo wá lọ sí mo wá send picture yẹn sí pé tí o bá dá owó mi padà fún mi ní èdè sí ẹni tó bá dá owó mi padà fún mi gbogbo àgbáyé ló máa jọ gbọ́ gbàgbó picture máa gbó gara ni mo ti bẹ̀rẹ̀ sí nípa owó nìyẹn òun ìṣe scammer òun ìṣe kíní kan òun ìṣe gbá so mo wá sọ fún partner ẹ̀ náà wọlé ẹ̀ máa wọ iná ṣìyá ṣàgbégbá ṣe bóun gbowó lọ́wọ́ mi pé máa ń gbóhun lókè mo lè ní evidence against wọn náà pé ìgbà tí bá fa gbogbo láṣà fa gbogbo ní òru ọjọ́ ìbílẹ̀ tó wọ́n bá send 1.5 million láti mo ní picture ẹ̀ máa gbọ́ viral wọ́n sọ 1.5 million ètò ìwà àdúgbò so máa yẹn máa pè mí yẹn tó wà máa test náà yẹn wọ́n á fi bẹ̀rẹ̀ tí bá pásítọ̀ sọ̀rọ̀ tí bá pè the 1 week 2 weeks ó lè má dàbí lóhùn láti ọmọbìnrin náà máa pè so máa yẹn tó wà ní Manchester àwọn náà wá ṣáà mẹ́sẹ̀jì tó wá gbogbo ọmọ mi sọ̀rọ̀ tó kíní kan òun máa ó ṣáà tírẹ́tìn pé òun máa ṣe kíní kan fún òun á jẹ́ kó mọ̀ pé lókè ló bá nǹkan tó lóun kú lọ́wọ́ àbí ṣàṣọ pé kó calm down tàbí tó wà lẹ́yìn evidence against this man òun kọ́ lásán owó fún pastor àbí ṣàṣọ bẹ́ẹ̀ ṣàṣẹ́tù ẹ̀ so that the life of my daughter will not be at risk bẹ́ẹ̀ yẹn torí ojú mi ò tó bẹ́ẹ̀ so ṣàṣọ bẹ́ẹ̀ fún being a student oníṣà calm down máa ń dè fún ara mi so that also when any day my wife going to pay promise one woman so every month for one okay don't buy so pay by September o was so itu ada wong to look they pay the money to me directly only no mama so for pass ma so for look to see wala ja mo pe o so ani bi tí mo so mo ṣe bẹ́ẹ̀ mo tún sọ pásọ̀ báyìí pé ẹ̀ka ni wọ́n kò máa nígbà tí ẹgbẹ́ ní okùn bàbá tó ṣe kí tí wọ́n ṣá ọlọ́run wá fi Mr. Rotimi tí ò ní bọ́ wọn pé tí àwọn ní jẹ táyọ̀ ní rí mú yìí wọ́n wá fi ṣe àìsí àfọ̀ ọba akẹ́kọ̀ọ́ bọ̀ lọ́wọ́ mi kò ní kí sanwó kọ́ bẹ́ fún òun Mr. Rotimi mọ́ òun obìnrin o àwọn tó bá dé lórí òtítọ́ àwọn adìfẹ́dì ìyàwó ọlọ́run máa gbèjà ni ó máa gbé àti àwọn náà pẹ̀lú àwọn olórí burúkú pásítọ̀ tó ń tì wá kiri yìí so máa bí báyìí bó ṣe wọ́n wá sọ wọ́n ní May àti ti July gbogbo wọ́n ṣàtúnṣọ ní July náà ní June àti wá ti July wọ́n á mẹ́sẹ̀jì wọn pé àti bọ́sọ̀ August pé owó July kankan báyìí báyìí wọn ò rí pásítọ̀ láti bí 3 weeks ago ìgbà yẹn tí bá tẹ̀lé pásítọ̀ gba ìkó lọ bí mo mẹ́sẹ̀jì mo wá lọ pè ní normal call tó kọ́nà wá show Canada fún mi. Ó ti yà sí Canada. Mo ń pè é ọ̀ṣọ́ Canada bí wọ́n ti change number sí Canada ní pé kò tiẹ̀ yé mi so náà yẹn bá tó di 2 weeks ago bí báyìí ṣe pè mí padà nìyẹn àwọn mi sọ̀ tó ń wọ́n mi ṣe kíní kan ẹ̀wọ̀n gbowó lọ́wọ́ wa àgbà mi ṣe kíní kan against kíní kan mi ṣàṣọ̀rọ̀ lóní pásítọ̀ òun ní kankan pẹ̀lú owó tó ń jẹ wọn gbogbo tó ń jẹ wọn ti san fún wọn mo ò lẹ́ni business pẹ̀lú wọn wọn ò ṣe gbá mo ṣàṣọ̀rọ̀ pẹ̀lú lókè nǹkan náà jẹ́ àti sọ́ọ́sì pé kì í ṣe nǹkan tó bá ń wù yẹn mọ̀ ń pa ẹ̀ wọ́n lòun mọ̀ ń pa ẹ̀ pásítọ̀ lásán ó fún mẹ́gbọ̀n ṣe mọ̀ bẹ́ẹ̀ lẹ dúró pé kí n má gbé bá sọ̀sáyé pé kì í kọ̀ kí ẹ olùgbogbo tó jẹ́ pásítọ̀ sọ pé mo ti sán ọ̀fọ̀ no problem mo náà don't have any evidence against orúkọ ẹ̀kọ́ ló wà nù owó tí mo sọ so you can pour anything you want to do no problem you are free to go. ṣáà lọ sí ẹni tí ṣe padà lọ bá Mr. Rotimi yóò ní rí mú yìí tó máa ṣe oríire tọmọtọmọ tọkọtọkọ táyátáyá ilé tẹbítẹbí tó ṣe sọkọ lọba àwọn pé nǹkan tí mo tún rí ilé yìí wọn á lọ kí iṣẹ́ àṣẹǹdì iṣẹ́ àṣẹbẹ̀rẹ̀ nìyẹn o bí mo ṣe bá sọ pé wọ́n ni so Mr. Rotimi wá ṣàlàyé kọ̀ọ̀kan fún ìgbẹ́ àwọn ọkọ̀ lè dédé ṣe anything àwọn gbọ́dọ̀ gbọ́ kọ̀ọ̀kan lẹ́yìn àwọn ọgbẹ́jọ́ etí ẹ̀ nìkan dá torí àwọn olórí kúkú máa níbẹ̀ ìjọ ẹ̀yọkan ni máa yẹ gbọ́ tó ń dá kò ṣe bẹ́ẹ̀ o máa yẹ mẹ́sẹ̀jì wọn pé wọn ti ẹ̀ka mẹ́sẹ̀jì tọ́jà máa ní àwọn respond sí anything wọn respond so ló ṣe jẹ́ peter dé yìí ìṣẹ́ ìmọ̀ Nàìjíríà gbà mí kò sí nǹkan tó ṣẹlẹ̀ pé kéèyàn gbìyànjú mo gbìyànjú mo tẹ̀lé pọ̀ kí àyìnbó náà àwọn ilé ìgbìyànjú wọn ni mo ṣe. Èló ni balance tó kù nínú 10 million yẹn? Èló ni balance tó kù tó yẹ kó san nínú 10 million yẹn? 7 million ló kù lọ́wọ́ wọn 7 million ló kù lọ́wọ́ wọn. Kò sí wàhálà. 7 million. Kò sí wàhálà. 7 million ló kù lọ́wọ́ wọn. Kò sí wàhálà. So tó ń bọ̀ dẹ̀ tí wọ́n padà ní gbogbo bàbá olúwa lọ kí nígbà
mi ń pín yàn lọ́wọ́ kí wọ́n lọ polówó ní rédíò station pásítọ̀ tó ń pín bẹ́ẹ̀ ni ẹ ṣe. èèyàn jẹ́ pásítọ̀ oníkọ́ mo sọ tí gbogbo yín gbọ́ yìí pásítọ̀ ni ìmáàmù ìkíní kan ní ló pọ̀ jù. ẹ jẹ́ kí n gbé nìkan wọlé ẹ jẹ́ kí ẹ tún gbọ́ kankan máa gbé yín padà ẹ máa bá wa bá ètò the man is a criminal. He duped so many people in Ekiti State. Meanwhile, immediately tí mo gbé fídíò yẹn sókè ẹnìkan wá bá mi àwọn máa mọ arákùnrin wọn ní my name is so I know you will soon start the live program so I don't want to waste your time on okay. Ẹ̀gbọ́n, I really love what you do and I'm a big fan of yours. I have known the man you posted his picture for the past 12 years and he is a man of integrity. He is man of integrity, ó dẹ̀ ń lọ àwọn èèyàn jìbìtì. Adámimógo máa ràn wá lọ́wọ́ láti lè recover nítorí orí rédíò station wọn ni wọ́n ti wá polówó tí wọ́n ń tà tán rà. Kéèyàn dẹ̀ tó lè wá polówó tó ń rà tó ń tà ní rédíò station Adámimógo. Ó ní láti jẹ́ wípé àwọn fúnra wọn ti lọ verify pé ẹni ó wẹ̀ ó yẹn kankan. Torí tá a bá pariwo sí i, ó fẹ́ dáràn tí ọlọ́run bọ́ gẹ́gẹ́. Pásítọ̀ lẹni tá à ń sọ yìí o. Ó dẹ̀ lọ sí radio station another pastor láti lọ ṣe kí ni láti lọ polówó ọjà. Mo dẹ̀ rò wípé gẹ́gẹ́ bí Jésù tẹ̀ ń polówó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ̀ ń forúkọ ẹ̀ ṣàdúrà àdúrà yín gbàgbọ́gbàgbọ́ kan wá ẹ̀yin lẹni táìmù yín. Ṣùgbọ́n wípé a máa wá lajú sílẹ̀ kí tálùbọ ìrìntà ìfi Jésù ṣe kókó wọ̀ ó dòdì. Nàìjíríà ò tí ì burú débẹ̀. Torí tá a bá fa gbùrù á fa igbó. Now, arákùnrin wa ni I have known the man for the past 12 years. He is a man of integrity money. You can say that again, Abi. Àwa jọ sọ̀rọ̀ lórí fóònù. Mo wá sẹ́ndì mẹ́sẹ̀gì tí mo sẹ́ndì sí arákùnrin tó ń fẹ́ yín lẹ́yìn mi. Ìwọ arákùnrin jọ torí ọlọ́run jẹ́ ká jọ sọ̀rọ̀. Owó arábìnrin yìí, owó ìyá mi yìí, ó gbúdọ̀ jáde torí báńkì ń yọ wọ́n lẹ́nu. Ẹ mọ̀ gbọ́ voice tó jẹ́ máa pí ẹ̀ fún yín. Tòró nírọ̀ ló máa ń lélẹ́rìí òun wà lọ́rùn. Lè mọ forúkọ Jésù bà wá láyé jẹ́ kẹ̀dẹ̀ ní pé ká máa sọ̀rọ̀. Inú mi tiẹ̀ kọ́kọ́ dùn wípé àwọn ọmọ Nàìjíríà ti kúrò ní stage touch not my anointed and do my prophet no amúrí. Àti ìkú òtàn wọn àti ìkú òtàn kọ́kọ́ ló ń bá wa yọ wọn kó òtàn ni. Platform àlùkòkò láti fi bírèkì ní ìyẹn náà irọ́ tó tó láyé yóò sí. Torí tó bá jẹ́ wípé lóòótọ́ ni touch not my anointed and do my prophet no am. Èmi yìí ń pè yìí lórúkọ dẹ́jẹ́ láti 2018-19. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni Jésù yẹn wà ṣẹ́ ni pé Jésù yẹn tó jẹ́ lóòótọ́ yẹn ó ti ń dójú tì ní tí ì ṣe tẹ́mú Jesus tí ì ṣe síbẹ̀ Jesus wèrè tẹ́ ń polówó kiri. So ó ní láti jẹ́ pé ọlọ́run tó wà ọlọ́run òótọ́ tó wà ògbè lẹ́yìn orí ni bẹ́ẹ̀ ni ẹ̀yin gangan tẹ́ ìgbéra yín ní pásítọ̀ ni ẹ̀yin gangan lè lọ́rùn. Now finally mo ẹ̀jẹ̀ play voice note kẹ́ gbọ́. Hello, I couldn't switch because I wish I was informed earlier. Because according to the screenshot you sent to me, láti on the 16 yẹn kan wọ́n sí ní online. How which way pé mo ti rí kíní yẹn. Ẹ jẹ́ máa bá wa power tap. Yorùbá kàn negotiate pẹ̀lú irú màmá tẹ̀ ń sọ yẹn. Báwo lè ṣe máa gba owó yìí o? But that's just the thing tó ṣe nǹkan tó rí ìṣẹ̀lẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá wọ́n kàn fẹ́ sálọ àbí wọ́n decide láti I know the pain pé kéèyàn kó owó sílẹ̀ kó má wá èèyàn kí fowó ra òyìn kó má kọyàn lójú. Ẹ ò ní sàn sàn. Hello sir, ẹ ṣe kan sir, mo ti gbọ́ vn tí ẹni yẹn ṣe. Ṣẹ́rí partner ẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ tọ́jọ́ máa ń ṣiṣẹ́ travel kí ni wọ̀nyí ìyẹn wà ní Manchester. Ìyẹn ló kọ́kọ́ ló sọ wípé ìgbà tí mo ní mo máa kọ́kọ́ ṣe ṣáà pariwo ní òkè ní ìtẹ̀ sẹ́ńdì owó sí wọ̀ ṣẹ́yìn tí mo sẹ́ńdì owó sí mo bá ní business. Ó ṣáà bẹ̀ mí pé owó tó sọ fún òun á máa san fún díẹ̀díẹ̀ kìnìkan òun lọ́ fi
sọ fún òun ti dá gbogbo padà fún pásítọ̀. Níwọ̀n before that mo rán wọn létí pé ẹ má gbàgbé ti July payment o, ọlọ́run máa sanwó títí di September fún mi, ẹ má gbàgbé July payment. Ló wá ní òun tí lè pásọ̀ for the past 3 weeks. Lọ sọ fún Bánúkì. Wọ́n ní kí sáà ní sùúrù pé òun ṣáà mi rí máa kò ṣe èèyàn lẹ́gbẹ̀ẹ́ lókè. Àwọn ṣe pè mí fúnra rẹ̀ pé òun ò ní kankan ṣe pẹ̀lú bísíǹsì pásítọ̀, òun ò rí bá sọ̀rọ̀ gbogbo owó tó lẹ́wà lọ́wọ́ òun tó ń jẹun òun lòun ti san fún yẹn. Mo sọ nǹkan tẹ́lẹ̀ tí wọ́n ti pè kí n ṣẹ́ ní tó bá mú mi òun ò lọ́wọ́ bẹ̀. So eléyìí tó méèkì kọ́ yìí gbogbo wọn ṣe wà ká kọ́ọ̀sì kan náà ni. Òun lẹ́ni kó bá òun sì pé ṣé òun máa san ṣe pé kò lè dáhùn. Anyways, Mr. Rotimi ńlá lu lálàáfíà ní wàhálà iṣẹ́ yín ni ẹ̀dẹ̀ mọ ọkọ tẹ́fẹ́ ṣe ẹni wùgbẹ́ anyhow gàdàgbà fàájà ni mo wà báyìí mo fẹ́ kẹ́tẹ́ àádùn sí gúrúùpù yìí olórí burúkú làwọn pípù yìí olórí burúkú ni wọ́n. Muhammed tó yàn mí náà ẹjọ́ ṣe lè há ẹ̀mí sórí WhatsApp yìí +234 kí n lè pè yín wọlé another victim ló tún ti jáde ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ wà ní kákọ́sì ẹ̀ ń báyé àwọn èèyàn tẹ́ wá ń send message sí mi pé dẹ́gbẹ̀sán gbogbo yín pátá anywhere ni tẹ́ bá wà lórílẹ̀ àyàfi tẹ́ ẹ̀ bá fa atẹ́gùn sí mú àyàfi tẹ́ ẹ̀ bá tẹ ilẹ̀ lóyà kú ilé ó mọ̀ mú yín ilé ó mọ̀ gbé yín mi lẹ́yìn olórí burúkú ẹ wà lábroad ẹ tún mọ̀ pa àwọn tó wà lé ẹ̀ ń pa wọ́n lẹ́kún ilé ó mọ̀ nà ilé ó mọ̀ lé mọ̀ yín ẹ̀yin olórí burúkú bọ́tọ̀ wà lábroad ibi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ burúkú ẹ̀yin olùsí aláyébàjẹ́ another victim ló tún wà bẹ́ẹ̀ Muhammed tó yàn mí náà ẹ jẹ́ +234 8092906250 kí n lè gbé yín wọlé ká kó gbogbo kéèsì yẹn padà papọ̀ lẹ́ẹ̀kan náà kán lè mọ nǹkan tán wọ̀n. Àwọn tó dẹ̀ wà lábúrọ̀dì nínú wọn ẹni tó bá ní kọ́ńtàtì àwọn èyí tó wà lábúrọ̀dì nínú wọn lọ́wọ́ ẹ jẹ́ ká mọ̀ sódà a máa kọ lẹ́tà sí ìlú ibi tí wọ́n bá wà wípé olórí burúkú ni wọ́n scam àwọn èèyàn pé scammer ni wọ́n fraud náà ti káàkiri. Kí ẹ fún máa ṣe. Tí ọba tó stop èèyàn bí ọ̀fẹ́ bí mistake. Ẹ wà lábúrọ̀dì ẹ̀ ṣe tí scammer wọn tó wà ní sórí yìí. Àwọn pásítọ̀ yìí ti báyé jẹ́. Àwọn ti báyé jẹ́. For the past 2 months ní ká sọ̀rọ̀. So ó wá ní ẹ̀kọ́ máa pokùnso. Ṣé ọmọ ọkọ tẹ̀mí fèsì bí pẹ̀lú báńkì lò? Ọ̀rọ̀ burúkú ti ẹni ẹ̀. Ó fẹ́ lọ pokùnso. Wọ́n jẹ́ lọ pokùnso. Àwọn báńkì ló ń sọ̀rọ̀ yẹn o.
6250. Another person tó ti wọlé. Again. Àyìnbá yìí wọ́n máa gbé máa kú sẹ́wọ̀n níṣẹ́. Ó ga o. Ó wá lágbára báyìí o. Ó gbẹnu tán. Wọ́n ti bà ayé jẹ́. Another 15 tó ti ń send message sí mi. Àtẹ̀yìn o, àtàwọn tó ń da òróró lé yín lórí tó jẹ́ bàbá yín nínú Jésù yìí. Àti kémú Jesus yín ikú gbóná mọ́ báyìí tọmọtọmọ ẹ̀yìn olórí burúkú yìí. Bẹ́ẹ̀ ni another 54 million, another one tó ti wọlé wá sí 4 million naira. Ṣé owó yẹn easy láti rí ní Nàìjíríà? Ṣé owó yẹn easy ẹ wá forúkọ Jésù ẹ lọ́ọ́ fi ń báyé àwọn èèyàn jẹ́? Ẹ wá ní pé ká mọ́ sọ̀rọ̀ Jésù, ẹ ní pé ká mọ́ bu ẹnu àtẹ́lu Jésù. Kò ní yẹ yín ẹ̀yin olórí bu yìí. Thank you so much, Tèmi Dayọ̀ Olúgbèmí. I never knew pé jìyà ìgangan ló ń láyà wọ́n pọ̀ tán ti báyé àwọn tó ń báyé wọn jẹ́ ti pọ̀ jù. Mi ò ṣe mẹ́rin tí mo fún. Mọ́tà tí mo bá ti àsúnà tí mo bá ti rí wọn bá sọ̀rọ̀ tó wáyé pé bí àwọn mọ̀ wọ́n fẹ́ kọ́ ṣe ní like the woman is ready to make peace with him. Àwọn yanjú ẹ̀kọ́ dẹ̀ ṣe yìí but for the fact that his picture is online ó ti ẹ̀ tún ti wá wọ́sìn because is somebody that tó bá ti ẹ̀ tún ti lọ rí báyìí sí ó lè lọ I'm just telling you bó ṣe wà bí àtúnṣe ṣe wà fragile sí. Another thing is this man is ready to pay because a máa ń sọ̀rọ̀ gan. Iṣẹ́ from time to time bẹ́ẹ̀ ló ṣe sọ pé ti báwọn sọ̀rọ̀ ti gbẹ̀ yìí mi ò iṣẹ́ ṣáàtì sọ̀rọ̀ nínú oṣù bí ẹgbẹ̀rún oṣù ní August best because August 7th àbí 8th ní gbẹ̀dẹ̀ wọn náà lè sọ̀rọ̀ gbogbo ìgbà yẹn so ó bí between that time náà ni láti sọ̀rọ̀ last you understand you will give the woman her money you understand tẹ́mi àtúnṣe tí n bá ti reach wọn you understand sir wọ́n máa sọ owó yẹn ẹgbẹ́ tí a mọ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ. Tí n bá bá wọn sọ̀rọ̀. Láti ẹ̀wá fàjà ẹni tó ní ọkàn láti bá yé ẹ̀jẹ̀ ní àti ẹ̀wá fàjà ìgbà wọlé fẹ́ máa dá owó ìpadà ọ̀rọ̀ ti di ó ti kọjá nǹkan tí ayé ló wà fàjà. Ẹbí o ṣe campus wọn ṣe understand nǹkan tí mi ṣe is what is called loyalty mo loyal sí ẹni because okay ibi tí mo wà lẹ́ni orí ọ̀fẹ́ ni ṣe understand àwọn yẹn táwọn sọ yẹn pé campus àbí ẹ̀gbọ́n wọn kì í parí. Ó ga o. Báwo la ṣe máa ẹ̀yin groups lẹ kóra yín jọ lẹ ń pera yín ní pásítọ̀ látòkè délẹ̀ kò wá sẹ́ni tó lè wẹ̀ tó lè yàn kankan Jésù nínú gbogbo yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó Nàìjíríà kò sí ẹjọ́ kan báyìí téèyàn lè fọwọ́ sọ̀yà pé èrè pásítọ̀ lélẹ̀ lẹ́yìn yìí lẹ́yìn wèrè. Hello sir. Mẹ́sẹ̀jì sí àwọn báńkì. Bẹ́ẹ̀ ni mo ti rí ni. Àwọn pásítọ̀ ti bà ayé jẹ́ wọ́n ti bọ̀rún jẹ́. Mo ti rí kọ́tẹ́sì. Because mo bá ẹni yìí sọ̀rọ̀ sí yìí pé òkè báwo lè gbogbo excuse tó wá bá mi tó wá ń give sí o sọ̀rọ̀ wá lọ́wájú o sọ̀rọ̀ lọ́sẹ̀ ó ní ẹni tó rẹ̀ ó ní ẹni yìí tó lọ àti gbé fọ́tò ẹ̀ síta ó lè lọ gbogbo so àbújúkú ẹ̀ lọ́nà ọ̀run. Bẹ́ẹ̀ni Ó ní ẹ̀ sìn. ìwọ tó ń gbáyàn o mọ̀ pé àwọn èèyàn yẹn wọ́n lè ní heart attack. Another person is in my inbox 4 million naira. Àyè máa yè. 4 million naira. Ọba ló ní fragile àtẹni tó ló ní integrity. Ìwọ wà Dubai, ó ní integrity. Kákọ́ọ̀sì yíyan gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà. Ẹ mọ̀ gbóòkù ọmọ sí ni, ẹ̀yin olùlòṣì olórí burúkú yìí. Kóun náà mọ̀ fòkù mọ̀ nígbà tí wọ́n bá gbóòkù ẹ̀ jáde as wọ́n tẹ̀lé sí, á mọ̀. Kó máa change WhatsApp number káàkiri. Èmi send messages láti August
Ó ga o. Ó lọ mọ́ rí o. Àwọn victims pọ̀ ní ẹ lè imagine. Hello, sir. Hello. À ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni, sir. Yes, sir. Yes, sir. Bẹ́ẹ̀ ni, sir. Ẹni àgbákò ni o. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí kò yẹ kí n dá sí ètò yẹn kò yẹ kí n dá sí ọjọ́ pọ̀ sí mi náà. I was the first person to arrest him. That was is it this year or last year December? Okay. Yeah, that was around last year December or November. I arrested him. Okay. I wrote the person against him through the commissioner of police in Ekiti State. Okay. So I gave the man 8 million naira. So this also I'm a banker, right? So the man came to my office to just explain how the package was like. The way he talked that day, be like, okay, this man is a man of God. Kò sí nǹkan tí ò fi búra, kò sí nǹkan tí ò fi ṣe pé tán pé èèyàn náà lòun. So àti pé àwọn ọ̀gá tó dẹ̀ tó introduce sí wa, àwọn ètò introduce sí wa náà jẹ́ èèyàn fẹ́ gbé ní ọwọ́ trustworthy lẹ́yìn ò lè doubt integrity wọn. So àwọn èèyàn náà pé báwọn èèyàn mọ orí èèyàn tó jẹ́ ọmọ mọ orí èèyàn tó jẹ́ ní understand. But nígbà tọ́rọ̀ yẹn wá di wàhálà kan làwọn tó wá rí ìgbésí yá kí tó dé máa yí dẹ́ pé rẹ̀ ní ọlọ́run. So èmi náà arrest ẹgbà ẹ̀dá tó lórí owó yẹn náà èmi náà I collected the money from somewhere. Somewhere sọ wàhálà yẹn pọ̀ 6 months ló fún mi ìlànà àti family mi Canada process ló bá wá sí gbà yẹn. So after 6 months I was like, now 6 months has gone, what is really going on? We went to Lagos to do biometrics to Canada stuff. Gbogbo àwọn ẹ̀yà arúmọjẹ ní. Arúmọjẹ ṣé ń gbọ́ mi sá? À ń gbọ́ yín dáadáa bàbá mi. Okay, so on the long run wà tó sá ìyá a lọ fún biometric. After biometric, what next to do is to go for medical test. After 6 months, we didn't see anything. After 8 months, okay, Oga, see Obade, continue process. Can you return the money? And the agreement we made before Oga gave me the money is that after 6 months, thinking about it possible, the money will be refunded. But all the expenses don't have to incur on the application on my yo. That's our agreement. This is fine. Okay. Well, there's on my 25% of that money, or 15% there. No matter and the remaining balance will be refunded. See, application you back to policy. Okay. After 6 months, 7 months, 8 months, so can this I have like 2 or 3 people. So I'm making so taking Pilale on the pay only your corner. They will not introduce Sima here. The man collected 8 million naira from my hand. 8 million naira. But in that see don't do it from Torino arrest the like he spent more than 2 or 3 days. They can't release it. But for man to make it all low by I ordered those officers to collect the motor from him. Once my motor lower, I was still there by okay, you have 3 bedrooms. But what don't do and we say open cut officially. What is really going on? Because this particular man is a fraudster, not a pastor, he's a fraudster, or he's a pastor. But our program to man say Adam lẹ́kùn máa lọ àwọn sójú àwọn ọkọ yẹn náà ló fi mú àwọn èèyàn mọ́lẹ̀ táwọn yóò fi mọ̀ pé this man is not a pastor, he's a fraudster. But nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tí ìyá lójú ẹ̀ dáadáa ló lẹ́sẹ̀ wá jẹ́wọ́ pé òun ti gbá àwọn èèyàn tó ti pọ̀, owó tó ti gbà lọ́wọ́ àwọn èèyàn tó ti pọ̀. Ṣé understand ẹ̀? So owó tó bá ti wá gbà lọ́wọ́ àwọn new victim ló fi ń settle àwọn old victim. Ṣé understand? Owó tó bá ti gbà hello sir. Àgbọ̀ yín bàbá mi. So owó tó bá ti gbà lọ́wọ́ àwọn old victim àbí new victim tó yẹ bá ti lé anybody tó ń disturb ẹ̀ tó ló ń fẹ́ fọlọ́pàá gbé àfọwọ́fẹ́ tálísì méje tí ò bá ti fẹ́ ká sí rí o tètè tú àwa tó ń wá new clients. A gbowó lọ́wọ́ ènìyàn a lọ fi
fi settle ẹni yẹn. So the man has collected a lot of millions, like a lot of millions tó ti gbà lọ́wọ́ àwọn èèyàn. So problem tó wá bẹ̀ ni pé I don't know bó ṣe bí because kó tó di pé mi gan rí arrest kó tó di pé mo rí mú I have to like kí n dọ́gbọ́n mo tọ ìkan lára àwọn ọ̀rẹ́ mi ọ̀sọ̀pọ̀ náà fẹ́ ṣe UK owó dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀kọ́ tó ti ń sá ká gbogbo gbà yẹn kò sí bá ṣe fẹ́ rí mú so ó wá ní òkè fine gbà ó ní ẹni yẹn fẹ́ wá mo wá ní pẹ́ẹ́ni sọ pé ó máa wá lọ́la ó ní ká ti wá meet ibi àná ti fẹ́ mi ìwúlẹ̀ sí àwọn ọlọ́pàá yẹn náà ti wà station síbẹ̀ so ìmídẹ́ẹ̀dẹ̀ tó débẹ̀ báyìí tí bọ̀bọ̀ yẹn débẹ̀ tó jẹ́ ti bẹ̀rẹ̀ passport wọ́n yẹn gan ó sì bẹ̀rẹ̀ pé kó mú $8 million náà wá ó sì bẹ̀rẹ̀ pé ok iye báyìí ló máa ṣe bá ọlọ́pàá ṣe dé tó arrest nìyẹn ìta fi rí mú tí mo fi rí arrest nìyẹn tí mo fi gba owó ti tèmi lọ́wọ́ ẹ̀ I collected my money from the jail torí mi ò fún láyé pé ìgbésí ayé nira mú gbà ẹ̀ àwọn ọlọ́pàá ẹ̀ they did the work professionally. Ẹ jọ àwọn ọlọ́pàá yẹn ẹ jẹ́ dáàbà máìlì ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. FIB tó wà ní state command tó wà ní Adó-Èkìtì ni wọ́n ṣiṣẹ́ takuntakun. State command Adó-Èkìtì. Mr. Adébáyọ̀ ni ẹ̀ tó wà ní ìsáàjì kéèsì yẹn tó wà ní kéèsì yẹn. So the man really like he work professionally. Ó bá mi gba gbogbo owó mi pátápátá lọ́wọ́ ẹ̀. Bọ̀rísì kọjá kí wọ́n á sùn ẹ̀ lálẹ́ ní pé ìkan lára èèyàn lẹ́yìn náà wá introduce sí ọ̀dí bìkínì. Owó ẹni yẹn ìyá mo bá máa ẹ̀ lọ́wọ́ sí ní $5 million. Up till now orí máa yẹ introduce. Ẹ jọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tí bá ti parí ètò tó bá ṣe é ṣe kí n pè yín àwa rẹ́dì láti owó petition tí àwọn ọlọ́pàá máa bá wa bọ̀ tán máa declare wanted ṣòye ẹ jọ ẹ jẹ́ ká ṣiṣẹ́ rí lórí kí àwọn míì má tún fall victim èèyàn bíi mẹ́rin márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ wà lórí láyè báyìí tó ga tí wọ́n rówó wọn gbà so ẹ jọ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá ẹ̀ táwọn ọlọ́pàá yẹn bá lè ràn wá lọ́wọ́ tá a bá lè kọ petition tí a bá lè declare wanted ẹ jọ torí ọlọ́run ẹ ṣe bàbá. Kò sí wàhálà máa fọwọ́dù máa try to forward the number because it depends sẹ́ńtìrì náà mi náà sí Nàìjíríà mọ́. But brother mi tó gbáyé wọ́n ìwà Nàìjíríà wọ́n lè ti make attempt láti rí ṣe báyìí for the past a month or 2 months now. Kò sí gbogbo ọ̀nà $5 million wọ́n lè wà lówó ẹ̀. Ok kò sí wàhálà máa jáde ní tí bá ti parí ètò ẹ ṣe bàbá. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo ojú tó ń wò mí ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sílẹ̀ ẹ lè Gbo.